الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. الخليفة اداكم bí mo ti fẹ́ òun ni wípé ẹ máa wò mí ní orí ìjókòó as-salatu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. ń gbóhùn àwọn ìyá wa díẹ̀díẹ̀ ń gbóhùn àwọn ìyá wa dáadáa bí mo ti fẹ́ sallallahu alayhi wa sallam. nínú àwọn ìyá wa kan na ọwọ́ kan fanabi ọwọ́ kejì tó kálẹ̀ òun ta ló ní sallallahu alayhi wa sallam. àwọn kan dìde fanabi àwọn kan jókòó bí ẹni kọ́ta nabi làwọn. shi'ta fi darain tas'ad. fọwọ́ rẹ méjèèjì yorùbá nàbù wa Muhammad. fakafir bi salati ala Muhammad. sórí bó ti ń fi ọwọ́ mu òun dágbére fósì fakafir bi òun dágbére fálẹ̀ bá. gbogbo wa tó o bá fẹ́ gajù ẹgbẹ́ rẹ lọ yorùbá nàbù wa Muhammad dáadáa. wàlá sọ̀mọ́. nítorí lé láti January tí December fi tó o bá fẹ́ kó pọ̀ kó máa rí i lò kó máa rí i ṣe ní wákàtí ọ̀wọ̀ tó kù tí December fi tán yìí yorùbá nàbì kó gajù ẹgbẹ́ rẹ lọ. wàlá sọ̀mọ́ ìyàsíhù wàlá sọ̀láta libantaraka sọ̀láta àlà. ìdá máa ṣí ìta. ayakumullahu. fílímì ṣìkàtì sábàn mina dara yìí ni fàdé ulẹ̀ àyènà àyènà. mina dara yìí ni fàdé ulẹ̀ àyènà àyènà. ìdá máa ṣí ìta. gbẹmí débẹ̀. fílímì ṣìkàtì sábàn mina dara yìí ni fàdé ulẹ̀ àyènà àyènà. ó yóò wá nẹ́bùwà Muhammad ni. إذا كانت لنا النفحات منك كفانا عزة ربي رضينا. كفانا عزة ربي رضينا. ìyá wa àgbà nínú ilé. إذا ما شئت. ìyá wa ìyá gbogbo. في المشكات سبحا. ẹ dákun mo nídìí ṣéwù mẹ́ta tó kilẹ̀ dáadáa fún wọn. ṣéèkù. okùn méjì. ṣéèkù. okùn mẹ́ta ọkọ̀ ẹ̀yọ̀ kan. ṣéèkù. mo fi ti yín tó já sí wípé ẹ̀yin náà ní bògì wá báwọn àyà kan bá ń fò lóru tí wọ́n ń lọ́nu ẹgbẹ́ kan tí wọ́n ti ń ba tèèyàn jẹ́ ẹ̀yin ní bákọ̀ọ̀pù wa tẹ̀sùbá yín tí ò já ní ò jẹ́ kọ́ta rẹ́rìn wa. alhamdulilayi. ọlọ́run kí o jẹ́ àríyìn pẹ́. amiina. mo fi tí mo fi kí àwọn ọmọ wa gbà ìyá wa tó bí Al-Khalifa Nabulusi. dàmúláwò hayataha. ìdùnnú ló ń jẹ àgbàlagbà o kò sóògùn kò sáàrẹ̀ tí ò sóògùn rẹ̀ àmọ́ gẹ̀ẹ́yìn ọ̀kan tí ò sóògùn rẹ̀ òun náà ní ìdùnnú kẹ́yìn nínú òun ọ̀dùn òun lọ fámásì òun fẹ́ ra oògùn ìdùnnú wọ́n wùlẹ̀ gbé sniper fún kó mọ làlìkíyàmà ni kò sóògùn ìdùnnú tí òbí bá ń rí lára ọmọ ní máa jẹ́ oògùn ìdùnnú rẹ̀ èyí tẹ̀ ń rí yìí kò ní dẹkun láéláé. amiina. gbogbo àwọn àyà wa méjèèjì yìí mo fi kí gbogbo àwọn ìyá ìyá ìyá. máa ṣe ta fílímìṣìkà ti sábàá. má gbọ́ wá sí dákun à ń ṣe wá sí. mina dàgá ìdí fọdí ọ̀la àyìnà àyìnà. àwọn àyà wa látọ̀rọ̀ bàbá Nakibul Ashraf. ìdá كانت لنا النفحات منك má wọ̀ ńlẹ̀ má wọ̀ ńlẹ̀. كفانا عزة ربي رضينا. mo kí gbogbo àwọn àyà wa ó débẹ̀ ó dẹ̀rọ̀.
إن ذقت الحلاوة bí mo ti ń rí yín inú mi ń dùn púpọ̀ ìdùnnú tí ó kalẹ̀ ọlọ́run bá a ṣe fún yín. وإن ذقت الحلاوة ذكر ربي ọ̀ká àwọn ìyá wa àgbà nínú ilé ìyá wa amiral jeish ọlọ́run kó jẹ́ àrí yín pẹ́. هنا وهناك نفسك مطمئنة múlíkù suleiman بذكر الله àjànàkú kọjá amórí nǹkan fìrí. بذكر الله ọlọ́mọdé arógun àsáré pé kì í ṣe bí ẹni tí ń ta búrẹ́dì. بذكر الله kò sírun tó lè máa bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ múlíkù suleiman ó máa rìn tiwọn. فاز الفائزون ẹni ẹ bá kí tẹ ẹ bá tẹ̀ fún ó yẹ kó appreciate ẹ̀ torí tí ń bẹ láàrin àgbẹ̀dùn òun náà pọ̀ díẹ̀. بذكر الله فاز الفائزون على تقواه صاروا سابقين múlíkù suleiman على ẹkùn tí kì í jẹ́rìí تقواه kàkà. صاروا oníburúkú yín láéláé. àbáwá khalifa ní ìjókòó إن ذقت الحلاوة kò ní bàjẹ́ fún yín. ذكر ربي ọdọọdún là ń rí yín ọdọọdún là ń rí yín nígbà tí ó bá fi dọdún tí ń bọ̀ má jẹ́ wà nù ẹni tá a fi kúrò aláwọ̀ ránṣẹ́ sí. وإن ذقت الحلاوة ذكر ربي ọba wa Zaruji إن ذقت الحلاوة ذكر ربي wọ́n kí mi pé náwó lẹ́ẹ̀kan owó tẹ̀ ń ná fún mi náà ní túná fún yín. إن ذقت الحلاوة ذكر ربي ọlọ́run ní jó burú fún yín láéláé àtọ̀ ẹ̀ tún náà bẹ́ẹ̀ tí wọ́n náà ni. هنا وهناك ọba Zaruji نفسك مطمئنة àwọn bàbá dáadáa nù ní ọlọ́run níjà wá yín tì. بذكر الله ọba tó ti ní ẹ máa jẹ́yàn àìní jẹ́yàn mọ́ ọlọ́run ní fi sọ̀rọ̀ yín. فاز الفائزون náà بذكر الله mo kí àwọn bàbá tí wọ́n jòkó tì wọ́n. فاز الفائزون mo wá kí bàbá wa àgbà على تقواه láti irun dúdú yín lẹ́tí ń sin lọ́hùn bọ̀ tí irun dúdú fi wá di funfun ha iṣẹ́ lẹ ṣe o iṣẹ́ lẹ ṣe o anakiratu bada almarifa ọlọ́mọdé ò bá yín láéláé آمين gbogbo wọn tó bá ṣáámi àpadà síbò ní báwọn náà آمين يا الله ìbárúkọlá àwọn ẹni ọlọ́run آمين mo kí bàbá wa Mubarak أدام الله ọlọ́run kí ó jẹ́ حياته àárín yín pẹ́ آمين ìbárúkọlá àwọn ẹni ọlọ́run. آمين mo kí àwọn bàbá wa mudirul markaz ní gbogbo Zango ọlọ́run níjó burú fún yín. آمين Gàtí Malam láti bí oṣù kan lẹ́yìn ẹ̀yin nù ọlọ́run nù ni bí ó ti rọrùn kí ọlọ́run ṣe áàzìkì náà jù báyìí lọ òun ló lówó kò sí tí ó fowó ṣe ọlọ́run kò fún yín ní owó tí ó pọ̀ tí ìsìláàmù náà fi mọ ọrọ̀rùn ní ṣíṣe jù báyìí lọ. Al-Khalifa nábùlù sí kò sọ olóríire tí ó wí dáadáa أدام الله حياته kò sẹ́ni tí ó bá ń wí ṣéwù náà kó dùn mọ́ mi dáadáa شيخ ó kù méjì tó dáa شيخ ó kọ ẹ̀yọ̀ kan tó kilẹ̀ dáadáa. شيخ Abdulgani ya nábùlù sí Allah ya zalmaqa matili qudsi Allah الله عبد الغني يا نبلوسي الله الله يا ذلك ما تلقوزي الله الله Allah la لا إله إلا الله 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 لا إله إلا الله 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 Abdulgani ya nábùlùsí Allah Allah ya zalmaqa matili qudsi Allah Allah. لا إله إلا الله 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 لا إله إلا الله 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 kí gbogbo àwọn kúlàfáà àfáà yìí mọ́lẹ́jù ọlọ́run kí ó ṣàlékún dáadáa yín
Àmín. gbogbo ẹ̀yin rijal gbogbo ẹ̀yin olólùfẹ́ mo kí wa ní kíkí islam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. اغفري لعبدك يا حيا صلاتي Ya Rabbi ya Ghaffar. bó ṣe mí ni wọ́n ní màá tẹ́wọ́ mi síwájú Ọlọ́run. Ya Ghaffar. a máa ké tó wí dákun wí dáadáa. Ya Hayya Salati. alihikihu bil ulama Àmín. alihikihu bis shuhada fahuwa al-imamu ya haya salati. Ya Rabbi ya Ghaffar. dákun wí dáadáa. Ya Rabbi ya Ghaffar. Àmín. اغفر لعبدك يا حي الصلاة. bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. wá sí mi òun ni wípé kí ni fà tó já sí wípé báyé àwọn tàná ti rí kí ló dé táyé àwọn àtẹ̀ní ò rí bẹ́ẹ̀ kí ló dé tí gbígbà àdúrà tí ń bẹ lánàá ò sí mọ́ lẹ́nìí. حياكم الله. kí ló dé tó já sí pé bá a ti ń pe ọlọ́run tó bá a ti ń ṣàdúrà tó bọ́lọ́run ti ń gbà tàwọn tàná lẹ́ẹ̀kan náà bí wọ́n ti ń ṣe kí ló dé táwa tèmi ń ṣe tọ́lọ́run owó bí tá a wà. حياكم الله. ìwọ náà ronú ara rẹ bí àwọn company bí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ láti January tó bá di December báyìí wọ́n wà ní wọ́n ń ṣe estimate àbí kílẹ̀ ní wọ́n máa ń ṣe yìí wọ́n ṣe audit wọ́n audit account àwọn owó tó wọlé owó tó jáde ìwọ náà bó o ti wà lórí ìjọkóhun mo fẹ́ kó audit ayé rẹ láti January 1 ìwà rẹ̀ mélòó ló lè rántí pò wù láti January 1 títí tó fi di December yìí bó o bá ti ṣí i pé ìwà rẹ̀ tó wù níwọ̀n ni tó o ṣí i pé ìwà abú tó wù ó pọ̀ jù ìwà rẹ̀ tó wù lọ wa nurullahi la yuhdal li'asi. حياكم الله. ìmọ́lẹ̀ Ọlọ́run ewu ara gbogbo ẹni tí bá máa dá ẹ̀ṣẹ̀ ẹ wo kálukú wa láyé tá à ń lò lọ nísìnyí à ń lo ayé bá a ti fẹ́ à lo ayé bó ti tọ́ bó ti tọ́ òun ni ká kírun ìjẹ́mi àjẹ́ ń kírun lásìkò bó ti tọ́ òun ni ká gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ò mọ̀ ṣe wá sínú àwẹ̀ òun ò sì gbààwẹ̀ bó ti tọ́ òun ni ká lọ lé Ọlọ́run òun ni ká ṣe dáadáa gbogbo àwọn ọmọkọ́mọ tó pọ̀ nísìnyí kán rí wọn ara ìyá kan náà ti jáde kò sọ ọmọkọ́mọ láyé àfàǹdà ẹ ṣe wù dáadáa gbogbo àwọn abú yìí ẹ dákun ẹ jẹ́ kí á lọ jáwọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí á lọ mọ̀ pé ojú ọ̀nà súnfí tá a wà yìí ojú ọ̀nà tó dáa bá a bá ti ráwọn tó ń dáa tí wọ́n ń ṣe èyí wọn ò túmọ̀ sí pé súfì ò dáa báwọn kan bá ń ṣe lọ́nà tí ò dáa báàdù tasawufi khashiyatun wa safa'u wa yakunu fihi tahayulun wa riyahu. báàdù tasawufi khashiyatun wa safa'u. bẹ́ẹ̀ni. wa yakunu fihi tahayulun wa safa'u. wa riyahu. ويكون فيه تهايل ورياء إن التمسك بالجهالة فتنة والعلم من دون الصلاة بلاء.
tọ́lọ̀ máa ń bẹ láàrẹ bá yorùbá nẹ́bùwà Muhammad àwọn apá kan bẹ nú àwọn onísúfí khashiyatu wa safawun. ìbẹ̀rù Ọlọ́run tá a jogún lọ́dọ̀ àwọn tó bí wa òun la fi ń ṣe o òrùn tàná náà ní tòní báwọn tàná ti ṣe pẹ̀lú ọkàn tó mọ́ bẹ́ẹ̀ náà làwọn àtẹ̀ní náà ń ṣe. ba'du tasawwufi khashiyatu wa safawun. àwọn èèyàn ògọ̀ bàbá ti rí bó ṣe ń táwọn tó bí ọ ń ṣe wọ́n padà lẹ́yìn rẹ̀. wa yakunu fihi tahayunun wa ghiya'un. bẹ́ẹ̀ bá láwọn kan tí wọ́n padà lẹ́nìí táláwọn ò tẹ̀lé àwọn tó bí wa mọ́ látàná ni wọ́n ti padà. wa yakunu fihi tahayunun wa ghiya'un. wọn ẹ̀gbà báwọn tó bí wa látàná bóyá ń jèrè kankan lára àwọn tó bí wa lọ́wọ́lọ́wọ́ ni wọ́n fi ń ṣe bí ẹni pé àwọn ń tẹ̀lé wa nígbà tí wọ́n rí nǹkan òun mọ́ná jápa wọn. wa yakunu fihi tahayunun wa ghiya'un. gbogbo èyí tí wọ́n ṣe táyé rò pé wọ́n tẹ̀lé wa tẹ́lẹ̀ òun ríyáwù láka gbogbo èyí òkun. inna tanasuka. ká ṣe síkìrí ká ṣe háílálà. bil jahalati fitnatun. kò tí ì dìjà kí lẹ gbójúlé tá ẹ fi ń ṣe síkìrí kí lẹ gbójúlé tá ẹ fi ń lu bàndírì kí lẹ gbójúlé tá ẹ fi ń ké ìsìbí ké dìjà ké dọ́mọ́bú kì í di kò ní dá fún yàrá yà yín àlàyé ló ṣe fún wọn bó bá ṣàlàyé bí wọn bá tó wá gbọ́ gbà wọn náà lè pé wá tó sí wọn. inna tanasuka bil jahalati fitnatun wal ilma min duni salahi balawun. wal ilma min duni salahi balawun. èmi àti ẹ ntí ọmọ ọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìtàn láàrin ìṣẹ́jú kan tá a fi mọ̀ wípé gbogbo ń tá a bá ń ṣe ẹ jẹ́ á lọ fi ìbẹ̀rù Ọlọ́run kún ọ̀pọ̀lọpọ̀ àfáà wọn dúró nílànà àfáà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀ ń bayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ oṣù ń tẹ́ ń bàjẹ́ nú ayé òkèrè àwọn ìjọba wa ń táwọn tiẹ̀ wá ń bàjẹ́ ló pọ̀ jù ń bẹ̀ nísìnyí. ọba kan ń bẹ ọba ńlá ni ọba tó lámìláaka ni ó wá rẹ̀ ṣé kò sẹ́ni tí èrè ṣèbó rẹ̀ mùdírù làwọn kan fi wọ́n rẹ́rìn ẹ wí dáadáa adamallahu hayatahu. kò sẹ́ni tí ò lè rẹ̀ ńgbò rẹ̀ wọ́n tó wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni tí ò tí kú ẹ má fi ṣe yẹ̀yẹ́ o ẹni tí ń rẹ̀ lọ́wọ́ ẹ má fi ṣe ẹ̀yẹ òtòrò òmòrú ààrẹ tí ó padà kankun sí wọn náà. gbogbo àwọn tí wọ́n jẹ́ dókítọ̀ ìlú wọ́n wá ṣe mítìnì pé kí ni solution sí àárẹ̀ ọba yìí. hayyakumullah. má pè é. ẹ yóò bá nẹ́bùwà Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n á rí wípé solution tí àárẹ̀ ọba yóò fi lọ òun ni kí wọ́n wá ẹ̀dọ̀ ọmọ kékeré tó jásí wípé kéè dàgbà wọ́n ṣàlàyé bó o lọ́mọ yẹn ó ti tó lọ́jọ́ erí afàsìkò ibẹ̀ lọ́hùn ní tó kù tí December fi tán yìí ọlọ́hun májèmí àti ó bọ́ sọ́wọ́ lọ́wọ́. àmín. bẹ́ẹ̀ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò bá lè sáámi tiẹ̀ papọ̀ mọ́ tiẹ̀. àmínà ya Allah. ọba bá da àwọn mẹgáàdì sínú ìlú ẹ lọ wá irú ọmọ tí àwọn dókítà ṣàlàyé yìí wá wọ́n bá rí ọmọ náà wọ́n bá mọmọ yìí wá sí ọ̀dọ̀ ọba tọ ọmọ tí ẹ ṣàlàyé òun ni ọba wa ní ká lọ pe ìyá àti bàbá ọmọ yìí wá ọba fẹ́ lo ọmọ yìí ó fẹ́ lo ẹ̀dọ̀ rẹ̀ lápèjúwe ọba bá gbé 10 million naira fún ìyá àti bàbá. Allah. Ha inú ìyá àti bàbá bá dùn bá a kúkú bí náà gbogbo nǹkan tí ó bá ṣe náà ó lè má ṣe tó 10 million naira yìí fún wa. Inú ìyá àti bàbá bá dùn wípé wọ́n fẹ́ lo ọmọ àwọn ẹ wo bí abáyédé aládùúgbò àwọn ògbà
ìyàwó ń lo ọkọ, ọkọ ń lo ìyàwó, ọmọ ń lo bàbá, bàbá ń lo ọmọ, kálukú ń fira wọn ṣẹ́ṣú ọ̀la, à lo ayé bó ti tọ́ mọ́, à ń lo ayé bó ti gbà. ìyá àti bàbá ní tọ́ àdúpẹ́ èyí tá a rí alhamdulillah, ẹ máa lò bẹ́ẹ̀ kúkú fún wa ní kankan náà, ẹ lò náà ni. ọba yóò wá lálàáfíà, ẹ̀rí ọkàn ń dà láàmú, gbogbo ọ̀dẹ́rẹ́ ọkàn ń dà láàmú tó ṣe jàǹbá sílé sàláàtì àti ìtìlẹ̀kùn, gbogbo ọjọ́ tó bá wá welcome, bó o bá ti túbá tó sì ṣe tó ṣe òun mọ́ wàláhì àgbà tútúbà rẹ̀. ọba wa ránṣẹ́ sí adájọ́ ìlú, ṣé tí mo fẹ́ ṣe yìí ṣó sì dáa. wà mú fútì líbìláàdì wàsàlàwù ìdá kọtàlà àbá ṣáàbù líyàtàdá wàlí málìkù bí kẹbìdìhì àhàlálà. dákun bá ń pariwo ọlọ́run pé Allahu akbar. Allahu akbar kabira. ọba wa ń bi adájọ́ wípé ọmọ tí mo fẹ́ pa yìí, tí wọ́n fẹ́ lo ẹ̀dọ̀ rẹ̀ fún mi láti fi jẹ́ kémi gbádùn, ìjẹ́ ó tọ́ súnà, ìjẹ́ àlàálì ní kí n lo ẹ̀dọ̀ rẹ̀ láti fi jẹ́ kémi lálàáfíà. fàáfùtálì kọ́ọ̀tì zọ́ọ́límù bí àwọn kọ́tàlá ahadu minal nasi liyakhudha limaliku kabidahu liyashfa bihi halala. gbogbo wọn tó bá fẹ́ bọ́ sọ́wọ́ nù December tá a wà yìí bá ń pariwo ọlọ́gbẹ́ Allahu akbar kabira. Allahu akbar kabira. kọ́ọ̀dì adájọ́ ìlú, àwọn tó yẹ kí wọ́n máa gbé ẹlẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀, fawailun summa wailun summa wailun liqadil aridi min qadi samai. liqadil aridi min qadi fawailun. gbogbo ẹ̀yin adájọ́ tó ń fún yín lówó bẹ̀tẹ́lẹ̀, tẹ̀ ń gbẹ́bí fáláre, tẹ̀ ń gbáre fáláre, tẹ̀ ń gbáre fálẹ́bí, ẹ̀ ní kú rẹ̀ láéláé. thumma wailun thumma wailun. adájọ́ tó yẹ kó sòótọ́ fún ọba, adájọ́ náà ní ọba kẹ́ẹ̀pẹ́, ọmọ tẹ́ ẹ fẹ́ lo ẹ̀dọ̀ rẹ̀ yìí, lílò tẹ́ ẹ fẹ́ lò aláàlí ni. ó ní ìyá tó yẹ kó bí, ìyá tó yẹ kó dúró tì mí, wọ́n lábẹ́ àmọ́ kì í pẹ́ fún ọmọ rẹ̀ kó mọ́ta ti wèrè. ìyá ti gbowó mi, adájọ́ ó ti gbowó, ó ti gbójú bẹ́ẹ̀. ó ní torí ẹ̀ tí mo fi wá gbójú sókè, mo wá wo ọlọ́run pé ọlọ́run ò ìrẹ́ lọ́ba tí yọ ní níbi ìṣòro, bó bá ọlọ́run yọ̀ wọ́lẹ̀ níbi ìṣòro tó wà, jẹ́ kí àdáwọ̀ rẹ̀ gan ni lẹ́sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́kọ́ ní wọ́n wà. adájọ́ tó yẹ kó bẹ̀rù ọlọ́run kò bẹ̀rù ọlọ́run, ìwọ ọba ní bẹ̀rù. gbogbo ẹni tí ò bá sì bẹ̀rù ọlọ́run, tí ń bẹ̀rù ẹnìkan nú ayé, gbogbo ọjọ́ tó bá lọ bọ́ ọlọ́run yóò mọ̀ ní gbogbo àgbàpọ̀ tó ń ṣe nú ayé yìí yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ rẹ̀. wà á tàyà sáyìn bí fàtìmọ̀ àyíkàṣìbá tàbí pàtìrí. kẹ́ ẹ pa mí ìrẹ́ ọba, ibẹ̀ ni àlàáfíà ní wà. kí ni wọ́n gbà mí lẹ̀ ní ikú, àwọn ẹlẹ́tì gbà wọlé fún mi, ìyá àti bàbá ó ti gbà wọlé, adájọ́ ìlú ó ti gbà wọlé. ìrẹ́ ọba tó yẹ kẹ́ ẹ fàánú gbogbo àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù, ẹ̀yin lẹ́kún fẹ́ pa mí. bàtà sáà lè màlíkù mẹ́ńkà
talk of the town Mọ̀lánà Sefil Kadiriya lórí ilé tí wọ́n kọ́ àwọn èèyàn ti gbàgbé ìmánì Ọlọ́run wọ́n wá ń ṣe gbogbo náà tiẹ̀ ṣe ń wí náà ìyàtọ̀ inama dúníyà Benz 90 million inama dúníyà bàláhùn ẹ̀ńkọ́ mansion inama dúníyà bàláhùn inama dúníyà bàláhùn náà wọ́n fi ra Benz kò sí problem bí yẹn inama dúníyà bàláhùn inama dúníyà bàláhùn náà fi kọ́ mansion wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́lé èyí tá a fi hàn ayé lẹ́rìí hùn èyí tá a fi hàn ayé ó kọjú èyí tá a fi hàn ayé lọ. inama dúníyà bàláhùn lam yakun fi àtúbọ̀tò inama dúníyà kabayti nasajati olè ankabutu. báwọn kan ti rí lé tán rí gbogbo ẹ̀ àwọn àáfàá wọ́n sì ń ba Mọ̀lánà Sefil Kadiriya jẹ́ fúnra wọn pé ibi tí ń rí àánú tí ń fi ń kọ́lé tí ń fi ń ra mọ́tò yìí ẹjẹ́ sáré bá ti blọ́ọ̀kù bẹ̀. wattaqillah. tahsabuhum jami'an wa qulubuhum shatta. wattaqillah. ẹ jẹ́ gbogbo ẹjẹ́ túbá. wattaqillah. wattaqiwallahi ma jawarat qalbahu illa wasal. jawarat qalbahu illa wasal. ẹni káwọn bàbá wa ká máa wọlé ká máa rọra bàbá wa chief imam gbogbo Ṣàngó ẹ dákun ẹ bá ń ṣe ṣéwù fún ọ torí Ọlọ́run. Ummul Khair àwọn náà tẹ̀lé wọn ahlan wa sahlan wa marhaban bikum ẹ bá pariwo ṣéwù ahlan wa sahlan. ẹ̀ṣẹ̀ ni èjádù ògbà ẹ̀ṣẹ̀ rẹ ti pọ̀ jù gbogbo àwọn ọmọ tó fọ́ lọ túbá ó ti gbọ́ tí múnú rẹ dùn bó o bá ti túbá Ọlọ́run ó foríjì ọ náà gbogbo ẹni tó bá mọ̀ pé ẹrú ẹlẹ́ṣẹ̀ lòun òun sì fẹ́ k'Ọlọ́run gba túbá òun kó dìde dúró lérí ẹsẹ̀ rẹ̀. qiyaman wa qu'udan. Alaikum salam. wa ala junubihim. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار. àwí gbólóhùn yìí lẹ́ẹ̀mejìlá ẹ̀yin tá a fi bà ní ìraná yẹn lákùn ẹ̀ fi raná dáadáa. má jẹ́ kí ohun ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ bo tiẹ̀ mọ́lẹ̀ kó oore rẹ lè ga jù tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ. pàǹpé astaghfirullah innahu kana ghaffara. astaghfirullah innahu kana ghaffara. àdúà àforíjì ni máa pa ẹ̀ṣẹ̀ rẹ.